normal tàbá ní ká sọ bí wọ́n ṣe máa ń kí ọba wa ní Ìlọrin bí wọ́n máa ń ní ọba tí ń gbà kúnlẹ̀ ọba ni wọ́n sì tó bẹ́ẹ̀ wọ́n jù bẹ́ẹ̀ lọ ní bàbá mi Murtaba of Ìlọrin ṣẹ̀gẹ́tì wọ́n tó bẹ́ẹ̀ wọ́n jù bẹ́ẹ̀ lọ àmọ́ wíwá tí ọba Ẹdẹ wá sínú pálásì lóòjọ́ yẹn everybody bá notice ọba Ẹdẹ ò wá níwà ipò ọba lòun o lílá ìwárọ̀sùn lè ní view tèmi because wọ́n bọ̀ wá síbi wedding ní ọba ìlú kan ní ẹ̀nà tó fi wá dọ̀rọ̀ pé à ń sọ̀rọ̀ pé wáyé tọ́ba kan fi wá máa dọ̀bálẹ̀ fọ́ba kan tó ìwọ ọba Yorùbá ọba aládé kan ṣégbà tí ń bọ̀ só gbádé bọ̀ ó gbádé láti ilé rẹ̀ wá ó ní ìdìkò ó wá pásánà bí wà pé kàn ń bọ̀ wá síbi prógámù ni ìwọ ọba tó ń bọ̀ láti odi dẹdẹ ó ní láti dádé adé rẹ̀ adé ìṣẹ̀báyé rẹ̀ ó gbọ́dọ̀ dé kó mú pọ̀ padà ní káwọn olórí rẹ̀ tẹ̀lé ọ kò bá jẹ́ ọ̀kan àbí méjì àwọn ẹmẹ́wàá rẹ̀ wọ́n gbọ́dọ̀ tẹ̀lé ọ déwájú bàbá ọba Ìlọrin ọlá bó ṣe rí bó ṣe dírẹ́sì wá spirit ń lójó kúnlẹ̀ kò wáwọn ọba ẹ̀gẹ́ tó bá wáwọn ọba kọ́dà bàbá spirit ń wò tẹ̀ níjó kúnlẹ̀ gan tó bá wáwọn ọba. Timi of Ẹdẹ ṣe rí i pé àwọn tẹ́ bìlífù pé fẹ́ lọ yẹ́ sí padà bójú yín jẹ́ ṣe rí wípé wọ́n padà fi yín ṣe ẹ̀sìn ni ṣe understand nǹkan tí bọ̀bọ̀ yẹn try láti sọ bọ̀bọ̀ yẹn ní pé bẹ́ẹ̀ ṣe wá look responsible gẹ́gẹ́ bí ọba wá ní ìwà ọba ó ní tó wẹ́ pé ọba gidi nìyí ọba tó ṣe fi yangàn ọba tó tó ọba ó ní ẹ wá láti yàn Ẹdẹ wá sí Ìlọrin ó ló yẹ kẹ́ gbé adé kí àwọn olórí kan tẹ̀lé yín lẹ́yìn kẹ́ múra ní ìmúra ọba kẹ́ look responsible kẹ́ dàbí èèyàn gidi ṣùgbọ́n a ti sọ fún yín àwọn ọba tó jẹ́ wípé alátẹnujẹ ni wọ́n tàn mí tó kàn nínú ayé wọn wọ́n á máa rìnrìn ìdọ̀tí wọ́n á dẹ̀ máa rìnrìn àbùkù kò dẹ̀ sí ẹni tá lè máa sọ fún wọn wípé tó bá jẹ́ pé ọba gidi ni yín sà ẹ máa rìn bí ọba ẹ máa ṣe ìṣe ọba ẹ máa hùwà sí bí ọba ẹgbọ́n kan tí bọ́bọ́ yẹn try láti sọ fún yín ni ó ní ẹ̀mà tó ń gbàdọ̀bálẹ̀ ọba ṣé ẹ mọ̀ wípé tẹ́ bá wo kinní yẹn dáadáa òwe Yorùbá àwa Yorùbá la máa ń sọ wípé ọba tó ń gba ìdọ̀bálẹ̀ ọba ṣùgbọ́n ó ti wá da ẹ̀mà tó ń gba ìdọ̀bálẹ̀ aládé ẹ̀mà oníláwàní ó wá ń gba ìdọ̀bálẹ̀ aládé ojú òwá tì yín Mr. Timi ẹ̀yin wá ń sọ fún wa wípé torí ara ẹ̀mà tí ò le lẹ ṣe kúnlẹ̀ fún ṣe rí irọ́ tẹ̀ ń pàgó yẹ kó jù yín bí bọ́ǹbù dànù ni a ti sọ fún yín ẹ̀yin ọba kan wà tó jẹ́ wípé a máa fi yín fi òkò dànù tá a máa fi yín pàtàn pé ìjọba rí nílẹ̀ Yorùbá tó jẹ́ pé tẹ́ ẹ̀ bá ti mọ yìí nǹkan tẹ́ ìjọba lé lórí báyìí ìtàn la máa padà fi yín pa mo fẹ́ kẹ́ máa lísì sí ọ̀rọ̀ tí bọ̀bọ́ yẹn sọ fún yín o ó ní ìmúra tẹ́ ẹ múra wá ó ní kò jọ tọba ṣó parọ́ ó ní spiriti àìjọtọba yẹn ló jẹ́ kẹ́ lè máa dọ̀bálẹ̀ fún ẹ̀mà ó yẹ kẹ́ fi ọwọ́ bojú sá Mr. Timi Ẹdẹ ẹjọ́ bá mi ṣe fídíò yìí mo fẹ́ kó kan Mr. Timi Ẹdẹ lára àtàwọn ọmọ Ìlọrin ó yẹ kí ẹ da ọwọ́ bojú ó yẹ kí ojú tì yín ẹ wo àwọn ẹni tẹ́ sọ pé ẹ fẹ́ lọ gbé lárugẹ àwọn tí wàá bojú yín jẹ́ torí àwọn fúnra wọn gan mọ̀ pé ìwà tẹ́ wù ìṣesí yín ó jọ ìṣe ọmọ àlè ó jọ wípé ọba yẹn ò tọ́ sí yín wọ́n kàn ṣàrùn yín mọ́bẹ̀ bí rúngòmọ́gi ni wọ́n rún yín mọ́ ibẹ̀ ni ó yẹ mí mọ nǹkan tí gómìnà Adeleke gan ṣe ń ṣe ó yẹ kó ti fi yín fi ìkò kó ti fi yín bí ìkò kó ti lé yín dànù káwọn ọmọ Ẹdẹ gan ti lé yín dànù ǹjẹ́ mọ̀ pé ìwà tẹ́ wù yẹn ẹkùn àwọn ọmọ Ẹdẹ kàn wọ́n ní àbùkù àwọn ọmọ Ẹdẹ fúnra wọn gan wọn á máa fojú èèyàn yẹpẹrẹ wò yín ẹ̀yin wá ń sọ fún Aláròyé wípé torí ara ẹ̀mà ò lé and so fucking what tára ẹ̀mà ò bá lè ṣẹ́yìn àti ẹ̀mà jọ wà ní kàtígórì ni Ẹdẹ ti wà káwọn Fúlàní tó wá fi ọgbọ́n àrékérekè gba ilẹ̀ Ìlọrin wọ́n ti ń dé adé ní Ẹdẹ kó tó wá fi ọgbọ́n àrékérekè kan tó wá fi gbalẹ̀ Ìlọrin in fact ẹ really disappoint ìgbà tí mo sọ fún yín pé ìkan kékeré tẹ́ ṣe yẹn ìkan ẹ̀sìn ni táwọn kan sọ wípé rárá ṣé ẹ padà ṣẹ̀sìn
ṣáwọn ọmọ Ìlọrin ò padà fi yín ṣe ẹ̀sín? àwọn ọba kọ́ba, àwọn ọba oníjẹkújẹ, àwọn ọba torí wáìn, àwọn ọba torí mo fẹ́ kán lè recognize mi. Tẹ́ bá ti ní ẹ fẹ́ máa balẹ̀ Yorùbá jẹ́, ẹ máa ṣẹ̀sín ni. Tẹ́ bá ti ní ẹ fẹ́ máa balẹ̀ Yorùbá jẹ́, àwọn onílẹ̀, àwọn òrìṣà, àwọn ẹni tó tẹ ilẹ̀ Yorùbá dó, wọ́n á máa fi yín ṣe ẹ̀sín ní gbogbo ibi tẹ́ bá ti lọ ni. Òun tó lọmọ yẹn sọ, ẹ mà, tẹ́ bá lọ tẹ́ gbé adé sórí, tí àwọn olórí yìí tó múra gẹ́gẹ́ bí olórí láàfin, ẹ̀yin náà ẹ wo bí ìyàwó yín ṣe rí, ẹ wo bó ṣe múra bí ẹni tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ mú lọ lé ọkọ. ẹ̀yin gan ẹ wo olórí tẹ́ gbé sẹ́yìn bó ṣe múra, bẹ́ẹ̀ ni tó wá kíyàn ní ẹni tí ọ̀fọ̀ ń ṣe. ààrin ní rí olórí. èmi náà dẹ̀ ti sọ̀rọ̀ yìí tẹ́lẹ̀ fún yín pé mi ò rí ìmúra yín ò jọ ìmúra ọba. ìmúra yín ò look responsible bẹ́ẹ̀ ni tó ní adé lórí. ó ní tẹ́ bá múra ní ìmúra ọba, ó láì múra ní ìmúra ọba, ó ní spirit yẹn ló jẹ́ kẹ́ lè dọ̀bálẹ̀ fún ẹ máa ó dẹ̀ gbà mí fì fún yín. àfìgbà tẹ̀yìn ọba Yorùbá kọ̀ọ̀kan padà ń ṣẹ̀sìn torí ẹ mọ ipò àti iyì nǹkan tẹ́ jọba lé lórí. tó bá jẹ́ pé ẹ mọ nǹkan tẹ́ jọba lé lórí ni Timi Ọ̀fẹ́dẹ, ẹ ní máa ṣe rádaràda rédèrèdè káàkiri orí ipò. a ti sọ fún yín, tẹ́ bá sọ pé ẹ ní gbà láàbọ̀, àwa gan ò ní gbé fún yín lódidi. bẹ́ẹ̀ bá ṣe ń jù ú sáwọn ọmọ Yorùbá là á ṣe máa sọ̀kò padà sí yín. ẹ lọ múra sílẹ̀ o. ẹ̀yin ọba kan wà tó jẹ́ wípé a máa padà fi yín ṣe ẹ̀sín kúrò lórí ilẹ̀ Yorùbá ni. ẹ̀yin míì wà tó jẹ́ pé òkúta báyìí la máa fi lé yín dànù. ẹ̀yin míì wà tó jẹ́ pé a máa yí àgámọ́ yín nídìí ni. tẹ́ bá ti sọ pé ṣóṣòṣù ẹnu yín, ṣóṣòṣù ẹnu yín pé ẹ ní ìtìjú, ẹ mọyì ara yín. àwa là sọ fún yín wípé ọmọ Yorùbá ni àwa mọyì ara wa, ẹ̀yin lẹ mọyì ara yín. a máa fi yín ṣe ẹ̀sín ni, ẹ̀sín gidi, ẹ̀sín tó jẹ́ wípé ẹ̀sín alárọ̀fọ̀ la máa fi yín ṣe. a máa wọ yín lẹ̀ tuurutu báyìí tó jẹ́ pé ẹ̀yin gan máa ronú ìgbésí ayé yín, ẹ máa yí padà ní. ẹ̀yin ọba òfò, ọba rádaràda, ọba rédèrèdè tí ó ṣe fi tọrọ ọba ẹ̀ nonsense. ẹ gbọ́ nǹkan tọmọ kékeré yẹn ń sọ fún yín, ẹ gbọ́rọ̀ tó ń jáde lẹ́nu ẹ̀. ó káre jàre bọ̀ yìí mi, ó mọ èsì ọ̀rọ̀ dáadáa, ó dẹ̀ bá mi fún wọn torí wọn ò nírònú, bẹ́ẹ̀ dẹ̀ ni wọn ò níròrí, wọn ò mọ nǹkan tó yẹ kán máa rò sí nǹkan tí ó yẹ kán rò, ó yẹ kán gbà á.